Hi everyone, welcome to my channel. Èmi ni ọmọ yín kékeré tí Olódùmarè tó ní kí n jẹ́ babaláwo. Ọmọ ìlú Ìlóbù ni mí nílé Tótó Ọlọ́mọ Abífárìn Àlàbí. Orúkọ ti tèmi ni Ifáyẹmí Abífárìn Àlàbí Arífánlájogún ní ìlú Ìlóbù. Babaláwo ọlámbàbá mi babaláwo ní àǹtí mojogúnbá Ifá ni ní ìlú Ìlóbù ní ilé Tótó Ọlá. Orúkọ tèmi ni Ifáyẹmí Arífánlájogún Abífárìn Àlàbí. Àwíṣe awo ti ìlú Ìlóbù. Àdúrà gbogbo ọgbà o, ọkàn wọ́n balẹ̀, arò ní níwá o. Ìlú Ìlóbù ò ní bàjẹ́, ilé ẹnì kọ̀ọ̀kan wọn ò ní bàjẹ́, Nàìjíríà ò ní bàjẹ́, ogun ò ní wọ Nàìjíríà o. Ogun aburú ò ní mẹ́nì kọ̀ọ̀kan nu gbogbo wa o. Àwíṣe Ifá ni pé oyè babaláwo ni, oyè awo ní jẹ́ àwíṣe awo. Tó jẹ́ pé nínú ìlú àwíṣe jẹ́ oyè pàtàkì nínú awo. Ọlọ́run ọba ni pé Ọlọ́run ọba ni ló ń sọ̀rọ̀ ló ń rí bẹ́ẹ̀. Ọlọ́run ọba náà ló ń fi àṣẹ sí gbogbo awo lẹ́nu. Àwíṣe awo jẹ́ oyè kan pàtàkì nínú ìjọ nínú awo ní inú ìlú tó jẹ́ inú àwọn babaláwo. Ẹ ṣé bàbá. Ẹ jọ̀ọ́ kí ni wọ́n ń pè ní Ifá? Ọ̀rúnmìlà ni. Ọ̀rúnmìlà àtẹ̀wọ̀nrọ̀ nífẹ̀ẹ́ òjíṣẹ́ Olódùmarè ni Ọ̀rúnmìlà. Òjíṣẹ́ Olódùmarè. Wọn ò bí Ọ̀rúnmìlà. Ẹnìkan ò lè sọ pé òun ló ń bí. Ọ̀rúnmìlà ó rọ̀ wá látòdì ọ̀run. Òjíṣẹ́ Olódùmarè ni tí Olódùmarè rán ti wá sílé ayé ni pé láti wá ṣe dáadáa, pé láti wá sòtítọ́, láti wá ṣe oore fún àwọn ọmọ ará ayé, pé láti wá tún ayé ṣe, atáyé ṣe ni. Wọn ò bí Ọ̀rúnmìlà, Ọ̀rúnmìlà rọ̀ wá ni, ó rọ̀ wá sílé ayé ni, ó tẹ̀wọ̀n rọ̀ ni. Wọn ò bí Ọ̀rúnmìlà rárá. Òjíṣẹ́ Olódùmarè ló rán wá sílé ayé láti wá ṣe rere. Ọ̀rúnmìlà gangan náà ni à ń pè ní Ifá. Ọ̀rúnmìlà òun náà ni à ń pè ní Ifá. Orúkọ kan náà ní jẹ́, kò jó kọ méjì. Ọ̀rúnmìlà náà ni à ń pè ní Ifá. Kò jó kọ méjì, orúkọ kan náà ni Ọ̀rúnmìlà náà ni. Ọ̀rúnmìlà òjíṣẹ́ Olódùmarè ó rọ̀ wá sílé ayé ni, ó tẹ̀wọ̀n rọ̀ wá. Ilé Ifẹ̀ lọ́rọ̀ sí. Ó tẹ̀wọ̀n rán pé Ọ̀rúnmìlà àtẹ̀wọ̀n rọ̀ nífẹ̀ẹ́. Òjíṣẹ́ Olódùmarè rán sílé ayé láti wá ṣe rere nílé ayé ni, láti wá ṣe dáadáa fún ọmọ aráyé. Ọ̀rúnmìlà rọ̀ wá ni. Ọ̀rúnmìlà wá tún ayé ṣe fún ọmọ aráyé. Ẹni tí kò rí ọmọ bí tó bá wá sọ́dọ̀ Ọ̀rúnmìlà yóò bímọ. Ẹni tí ò rí ilé kọ́ tó bá sọ́dọ̀ Ọ̀rúnmìlà yóò kọ́lé. Ẹni tí ò lówó tó bá sọ́dọ̀ Ọ̀rúnmìlà yóò lówó. Ọ̀rúnmìlà wáyé láti wá gba ọmọ aráyé là ni. Ẹ táàárẹ̀ ń ṣe Ọ̀rúnmìlà yóò tọ́jú ẹ̀ yóò sì gbádùn. Dáadáa l'Ọ̀rúnmìlà wá sí ilé ayé, Ọ̀rúnmìlà wá sí ibi.
èmi mo jogún bá Ifá nínú ilé ni àwọn bàbá tó bí àwọn bàbá mi ìní ń ṣe Ifá àwa èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí ọmọ làwa jẹ́ ajogúnbá ni àwọn bàbá wa wọ́n ṣe dáadáa a sì gbọ́rọ̀ yìí wọ́n ti ṣe àgbọ́rọ̀ yìí aburú pẹ̀lú àwọn bàbá wa pé ṣùgbọ́n àtúnwá gbọ́ pé àbí wọ́n tó mú mi mọ́ òtítọ́ ọnú ni wọ́n ń sọ bí Ifá bá ṣe rí ni wọ́n ó pè é àwọn bàbá wa wọ́n ife dúdú pé funfun wọ́n ife funfun wọ́n kì í fi pé dúdú ajogúnbá Ifá ni èmi Fáyẹmí Arífáńlájọ ọmọ Àwíṣẹ́ Awolú mo jogúnbá fánú ilé ni. Rí Ifá ìyẹn máa kọ́ Ifá ni alákọ̀ọ́kọ́ ni wípé bí mo ṣe ní mo jogúnbá Fá mọ̀mí náà tó jáde mo tún lọ lè kọ́ àwọn bàbá wa náà bí wọ́n ṣe jogúnbá Fá ńlé àwọn náà wọ́n tún jáde lọ sóde wọ́n tún lọ lè kọ́ tí èèyàn bá bá Fánú lé èèyàn tún máa kọ́ wọ́n ní àkọ́fámọ́fá ńláwọ́ àkọ́fámọ́fá àkóògùn mọ́ògùn láwọn àkóògùn mọ́ògùn wọ́n tí ọba kọ́fà máa fa ìfanu rẹ̀ àrùn tí ọba kóògùn mọ́ògùn ògùn rẹ̀ yọ́ bàjẹ́ àwọn bàbá wa tí wọ́n ṣẹ̀wá lẹ́ẹ̀lẹ́nu ilé tó tó ọlá wọ́n jogún bá Fá ni àwọn náà tó jáde wọ́n tún lọ lè kọ́ ẹ̀kọ́ àwa náà tá a jẹ́ ọmọ àwa náà a tún lọ lè kọ́ lóòótọ́ ajogún bá ṣùgbọ́n àwa náà tó jáde a tún lọ lè kọ́ Ifá mọ́ ni. Ni pé sẹ́rí Ifá kíkọ́ Ifá dá gan-an tí Ọlọ́run bá fún ẹ̀dá ní mímọ̀ ẹ̀ tó sì fún lóye ẹ̀ àwọn bàbá wa máa sọ pé nítorí ara ẹni là ṣe kọ́fá Ifá dá gan o ṣùgbọ́n ọ̀kan yí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì sọ pé kí ni nǹkan tí wọ́n ń ṣe ṣàǹ pé Ifá jẹ́ nǹkan tó jẹ́ pé ní gbogbo àwa Yorùbá irúnmọlẹ̀ la jogún bá lé ayé kí Jésù kò tó dé wọ́n bí Jésù ni wọ́n bí ànábì ni wọ́n bí Ọ̀rúnmìlà rọ̀ wá ni náà sọ pé Ọ̀rúnmìlà tẹ̀wọ̀n rọ̀ nífẹ̀ẹ́ ẹni pé nípa ìlànà irúnmọlẹ̀ ìlànà ìṣẹ̀ṣe ni kò sí ìdílé tí ò sí ìṣẹ̀ṣe kó tó di pé olúkálukú di mùsùlùmí ó di kìrìsìtẹ́nìtì ó di olóòṣà kò sí ẹ tí wọn ò fi ìṣẹ̀ṣe bí ìṣẹ̀ṣe náà fi bí gbogbo wa torí Ọ̀rúnmìlà ló ní Áfíríkà Jésù ló ní Jerusalem ànábì ló ní Mẹ́kà Ọ̀rúnmìlà Áfíríkà ní Ọ̀rúnmìlà ló ní gbogbo ilẹ̀ Nàìjíríà ilẹ̀ Yorùbá ṣẹwárí Ifá kíkọ́ tẹ̀ ń wò yẹn Ifá dá láti kọ́ gan tọ́lọ̀ bá fún ẹ̀dá torí Ifá kì í jẹ́ kí kẹ́dọ̀ ṣìnà Ifá kì í jẹ́ kí ẹ̀dá kó jì sọ́fìn torí ọ̀pọ̀lọpọ̀ òfìlọ́pọ̀ ní ayé ṣùgbọ́n tí ẹ̀ bá kọ́fá tó bá tẹ̀fá kò ní jì sọ́fìn ayé ẹlòmíì èèwọ̀ nípa ẹlòmíì Ifá kan ló ní olùgbòǹgbò lẹ́ẹ̀kan dífá fún èèwọ̀ ìdísọkọ kú wọ́n ní bí èèwọ̀ bá ń pa wọ́n wá níkú nípa wọn ọ̀pọ̀lọpọ̀ ní àgbálá ayé èèwọ̀ ní pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ìtẹ́lòmíì ń jẹ kò bá lára mu ìwà tẹ́lòmíì ń wù kì í ṣèwà tó yẹ kó wù ṣùgbọ́n gbà tí ọ̀lọ́ ní ìpasẹ̀ ìṣẹ̀ṣe lọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà fi ń jí sọ́fìn tí ọba ló ń pasẹ̀ irúnmọlẹ̀ tó bá ló ń pasẹ̀ Ẹ̀fà kò ní jí sọ́fìn ayé Ifá sọ gbogbo bí ó ṣe rìn wọ́n ní Ọ̀rúnmìlà òun ni atọ́nà ṣe òun ni amọ́nàgún tí ẹ bá lọ nípasẹ̀ ìṣẹ̀ṣe kò ní ṣìnà kò sì ní bọ́ sọ́wọ́ bí ikú ọ̀wọ́wọ́ ṣe pọ̀ nílé ayé ikú ọ̀wọ́wọ́ ò ní pọ̀ àwọn bàbá wa láyé ijọ́ wọn máa ń dàgbà wọn máa ń dògbò ìmí ìtọ́ bá kú ní 60 years gan wọ́n lọ́dọ̀ ni tèmi bá kú 70 years wọ́n á lọ́dọ̀ ni ní ìṣẹ̀lómi kú 40 years wọ́n sì náwó ẹ̀yin náà wò tí ó ṣẹlẹ̀ rí láyé ijọ́ òun àìtẹ̀lé nǹkan tá bàbá wa fílẹ̀ lẹ̀ iná mú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ṣìnà Ọlọ́run sì ní jẹ́ ká wò ṣìnà ogun ò ní mú wa ìtì mú iṣẹ́ rí ẹ̀kọ́ pẹ̀lú Ifá dápọ̀ èèwọ̀ ọ̀wà ń di Ifá
ìwọ ní là ń babaláwo làwọn àtàjẹ́ babaláwo gẹ́gẹ́ ìwọ gangan ìlà ọgán kàkún torí tí èèyàn bá gbọ́ ìwọ kò ní sẹ́kún kékeré kò ní gbọ̀n kú ẹ̀mí rẹ̀ ó sì gùn. Ọ̀dọ̀ àwọn bàbá tó bí àwọn bàbá tèmi lèmi ti kọ́fá Ifá tó kí Adélékè Abífárìn Àlàbí ọ̀dọ̀ bàbá tèmi lèmi ti kọ́fá bàbá àti tèmi ẹgbẹ́ tó wá bí mi nú Awósanmí Arífánlá jogún mo kọ́fá lẹ́nu bàbá mi Ifá tó kí Adélékè ẹnu wọn mo ti kọ́fá mo ti sí pẹ̀lẹ́ mo tó parí bàbá mi lẹ́yìn pé mo tó pò lẹ́yìn ọ̀dọ̀ bàbá mi àtọ̀dọ̀ bàbá tó bí bàbá mi mo tó jáde lọ lè kọ́fá mo tó bọ́ síta mo lọ lè kọ́ ẹ̀kọ́ mo tó kẹ́kọ̀ọ́. Ọ̀rúnmìlà òjíṣẹ́ Olódùmarè ọ̀rọ̀ wá sílé ayé ni ó tẹ̀wọ̀n rọ̀ wá Ilé Ifẹ̀ lọ́rọ̀ sí ó tẹ̀wọ̀n rán pé Ọ̀rúnmìlà àtẹ̀wọ̀n rọ̀ nífẹ̀ òjíṣẹ́ Olódùmarè rán sílé ayé láti wá ṣeré nílé ayé ni láti wá ṣe dáadáa fún ọmọ aráyé Ọ̀rúnmìlà rọ̀ wá ni.